Alhaji Alifulani ó ní kí n wá ṣọ́ọ̀bù, àwọn ṣọ́ọ̀bù méjì lágbàdo tó wọ́n ni mo mú. Ìjọ tí Alifulani ó rajà síbẹ̀, kò mú mi lọ, kò mọ́mọ mi lọ. Ìjọ tí Alifulani ó rajà sínú ṣọ́ọ̀bù yìí, kò mú mi lọ, kò mọ́mọ mi lọ, kò mú kẹ̀kẹ́ tí ń jára mi lọ. Alifulani mú olóróró, ó mú àbúrò rẹ̀ ọmọkùnrin kan, ó mú dání, arọ́ ọmọkùnrin náà lẹ́yìn rẹ̀ mú lábúrò wọn, àárí lẹ́yìn rẹ̀ mọ́ o. Aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuh. Aláàjì ẹ káàárọ̀, ṣeun ẹ kú àdótì mi, ṣeun ẹ kú iṣẹ́ Ọlọ́run tẹ́ ń jẹ́ lára mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an, mo dúpẹ́ o, mo mọ̀ ọ́ lóore o, mo mọ̀ ọ́ lóore o. Aláàjì ọ̀kan lọ́mọ, tó bá yẹ pé bẹ́yìn ṣe wà nínú ẹ̀mí pẹ̀lú Ọlọ́run, ẹ pé bẹ́yìn ṣe wà nínú ìfọkàntẹ́ Ọlọ́run wípé ìjọ́ kan ń bẹ tí ń lọ jábọ̀ fọlọ́run, gbogbo ayé náà bá ronú pé ìjọ́ kan ó sì lọ jábọ̀ fọlọ́run, ayé ò ní ní kálukú lára báyìí, ìnira ò ní pọ̀ fún kálukú báyìí, tálíkà ò ní mọ tàràkà, tálíkà ò ní mọ tàràkà, tálíkà ò ní mọ̀ yí pé àánú wọn nínú ayé. Wọ́n mọ̀ ń tẹ̀sí fún mi, àmọ́ wọn ò níyẹn tí ń gò fún yín, èsì lọ́kà tí ń gò fún yín, táyọ̀ kí mo fi yín lọ́lọ́run lọ́wọ́ ń gbogbo gbà, kí n sì mo ṣàdúrà, kí mo ṣàdúrà fún yín. Ẹ má wò pé kí ni ìyá òun wí, ẹ má wò pé kí ni àdúrà wo ni wọ́n sì fún mi tó ìtì ìyá mi ti ṣe fún mi. Kò sẹ́ni tí Ọlọ́run ò yàn níwà léyìí, bí kálukú sì ń lo ti ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá mi. Wọ́n mọ̀ pé màmá yín bàbá yín ti ṣàdúrà fún yín, Ọlọ́run ti wà lẹ́yìn yín, àmì mi tálíkà náà yín mọ̀ tó fi kún, yóò mọ̀ níbi tóun náà mọ̀ dí. Ó dúpẹ́ fún yín o, Aláàjì ọ̀kan lọ́mọ, ó dúpẹ́ fún yín, mo mọ̀ ọ́ lóore, mo mọ̀ ọ́ lóore. Aláàjì ọ̀kan lọ́mọ, ẹ má jẹ́ ń tàn yín, mo ti kú tán, mo ti kú tán, ẹ̀yin lẹ dá mi padà. Ibi ariwo tẹ́ pa síta, ariwo tẹ́ pa síta, ibẹ̀ ni wọ́n ti wá ta mí padà. Aláàjì, yẹ̀yẹ́ ẹ̀sìn ibi títí ń bọ̀ àti yẹ̀yẹ́ àdúgbò, àtẹ̀sìn ọwọ́ ọkùnrin, àtẹ̀sìn ọwọ́ obìnrin, mo ti dà láàárẹ̀, mo ti dìdàkudà. Aláàjì ẹ má jẹ́ ń tàn yín, tá a fi mí lẹ̀ ń wò tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo lòkè kúra, ìyà jẹ mí o, ìyà jẹ mí, ìyà jẹ mí, Aláàjì, ìyà jẹ mí, ìyà jẹ mí o, ìyà jẹ mí Aláàjì. Ìjọ títí ń bẹ ní ayé mi, ìjọ títí ń bẹ nínú ayé, tó bá gbé gbajúmọ̀ 5 ó fi mí sí kẹfà, tó bá gbé gbajúmọ̀ 5 ó fi mí sí kẹfà nílùú Ìlọrin, kódà nílùú kọ̀ọ̀kan kò síbi tí wọ́n ti mọ̀ mí. Wọ́n bára mi lókè kúra, ìrònú rẹ̀, ìdààmú rẹ̀, fìtínátì rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ tójú rí tẹ́nu ò lè sọ, ọ̀pọ̀lọpọ̀ ìfòòró, ó ti jẹ́ kí n dààmú, ó ti jẹ́ kí ìbànújẹ́ ó bá ọkàn mi,
ó ti jẹ́ kí ìbànújẹ́ ó gba ẹ̀mí mi. Mo wá darí òkè kúrà, ó wá gbé mi sérí afẹ́fẹ́. Làwọn ò kọ́lé, àwọn ra mọ́tò fún mi, àwọn kọ́ mọ́sálásí, àwọn sì ra mí ní Mọ́kà. Mo tó wá sọ ní díẹ̀díẹ̀ lérí rẹ̀. Alifulani, Alhaji Alifulani ó ní kí n wá ṣọ́ọ̀bù. Àwọn ṣọ́ọ̀bù méjì lágbàdo tó wọ́n ni wọ́n mú. Ìjọ tí Alifulani ó rajà síbẹ̀, kò mú mi lọ, kò mọ́mọ́ mi lọ. Ìjọ tí Alifulani ó rajà sínú ṣọ́ọ̀bù yìí, kò mú mi lọ, kò mọ́mọ́ mi lọ, kò mú kẹ̀kẹ́ tí ń jára mi lọ. Alifulani mú olóróró, ó mú àbúrò rẹ̀ ọmọkùnrin kan, ó mú dání. Arọ́ ọmọkùnrin náà lẹ́yìn rẹ̀ mú lábúrò wọn, àárí lẹ́yìn rẹ̀ mọ́ o. Ni wọ́n lọ fi mọ́rúwá rajà wá. Mọ́rúwá ni wọ́n fi rajà wá fún mi. Wọ́n ra ìrẹsì 10, sẹ̀mó kékeré àti sẹ̀mó ńlá náà jẹ́ 10. Wọ́n ra spaghetti náà 10. Wọ́n ra Jẹ́ríkò òróró 2 fún mi. Tí wọ́n ra fún mi nù. Ìjọ tí wọ́n ra dé, wọ́n gbé ìwé fún wa. Bóyá wọ́n ti gbàgbé pé wọ́n gbé ìwé fún wa ní ìwé ń bẹ ní ọ̀dọ̀ Àfàjẹ́lílì. Ìwé ń bẹ ní ọ̀dọ̀ Àfàjẹ́lílì. Wọ́n gbé ìwé fún wa jọ náà, wọ́n kọ 900,000. Lẹ́yìn 900,000, wọ́n san tírí, wọ́n san 450, 430 owó ṣọ́ọ̀bù, 430,000 owó ṣọ́ọ̀bù. Wọ́n fún ọmọ tó kan káńtà. Ọmọ tó kan káńtà wọ́n fún ní 60,000. Ọmọ tó ṣe POP wọ́n fún ní 35,000. Tí mo rí nù, fúnra wọn ra jẹnẹrétọ̀ kékeré kan báyìí wá fún mi. Fúnra wọn ra fáànù níjọ́ náà. Kò sí kankan tí mo tẹ̀lé wọn lọ. Kò sí kankan tí mo tẹ̀lé wọn lọ. Òkìkí tí wọ́n máa fi mí pa, ọwọ́ àbáyé mi jẹ́. Òkìkí tí wọ́n fi mí pa, bí wọ́n ṣe ń gbowó lórí social media ni gbogbo ayé rí. Wọ́n ṣe ń gbowó lórí TikTok ni gbogbo ayé rí. Wọ́n ṣe ń gbowó lórí WhatsApp ni gbogbo ayé rí. Wọ́n tún wá lé mi, wọ́n tún kéde. Wọ́n tún wá sọ́ọ̀bù mi, wọ́n tún kéde. Ayé fojú sí mi lára. Ìdààmú lóríṣiríṣi ni mo rí. Kódà mi mọ̀ pé Ọlọ́run ò ní pa mí. Ṣàdédé lẹ́lòmíì já wá. Ìfún yẹn lówó ṣọ́ọ̀bù rárá, ìfún yẹn 4 lójúmọ́ kan. Ẹlòmíì lè dé olè ní ọmọ wa lọ́sibítù. Ẹlòmíì lè dé olè ní òun erí tó wọ́n jẹ láti jẹta. Ẹlòmíì lè dé alóhùn fẹ́ sanwó skul ọmọ òun. Báwo àdàmú wò kí ni mo mọ̀ bẹ́ẹ̀? Ìfún wọn lówó. Èyí wọn ò tiẹ̀ wá dùn mí. Mo gba mọ́rúwá fọmọ mi kò kún oṣù méjì. Mọ́rúwá 240,000. Mọ́rúwá mo ṣe mistake ní mọ́rúwá 2,040,000, 2,400,000. Mo gbà fọmọ mi. Ojú ọ̀sán kárọ̀ gbogbo àlàyé dé. Abrahamu ni ọmọ mi kan náà. Ó náà fẹ́ ṣe freedom.
ọwọ́ àti màmá mi bẹ́ẹ̀ pé ẹ̀yin nìkan náà la dágbé àdásọ, ẹ̀yin lẹ ń tọ́ àwọn kí n bóun gbá mi sílẹ̀ ó tẹ́ fi ṣiṣẹ́ dùn sí mẹ́fà kóun fi ràn mí lọ́wọ́ wà láàmú jẹ́ mi lọ́rùn níbi freedom tó ń fẹ́ ṣe. Mi mọ bí wọ́n ṣe gbé mọ́rúwá $2,400,000 níta mi níbi ìgbésáyé tó gbé mi sáyé níbi kéde tí wọ́n kéde mi gbogbo ayé ni wọ́n kéde fún lérí àìsàn mú nǹkan náà ṣẹ. Ọmọ mi Abraham ń ṣiṣẹ́ lọ tí ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ó wálé lọ́sàn-án pé kó ń pa jẹun ọ̀sán gangan ni wọ́n gbé máṣíìnì ọ̀sán gangan ni mọ́rúwá $2,400,000 mo sì ní $900,000.